gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè fún àdúrà ìfẹ́ràn gbogbo ayé ẹ̀yọ́nú tó bá ti di alẹ́ kẹ́ tó sùn ẹ bá mi gbé omi sí ìrì ẹ má jẹ́ ó wà ní abẹ́ páànù ó dáa kẹ́ ẹ lo ike funfun tẹ́ ẹ bá ti gbé síbẹ̀ tó bá ti ń di àárọ̀ kùtùkùtù kẹ́ ẹ tó lọ kásùnbà pàápàá jùlọ ní ọwọ́ ọ̀dájí yẹn ẹ gbé omi yẹn kẹ́ ẹ gbé wọlé tó bá jẹ́ ẹ̀yin obìnrin tẹ́ máa ń kírun nílé ẹ jẹ́ kí omi wà nítòsí ibi tẹ́ ti fẹ́ kírun tẹ́ bá ti kírun tán ẹ wọ́ omi mọ́dọ̀ ẹ wá ṣe bisimilahi rahman rahim ẹ ṣe 19 ẹ ṣe surat al-fatiha ẹ ṣe 19 ẹ ṣe ya wadud 313 ẹ ṣe surat al-fatiha ẹ tún ṣe 19 ẹ ṣe èyíkéyìí àsàlátù ẹ ṣe 19 ó lè jẹ́ surat al-fatiha ó dẹ̀ lè jẹ́ allahumma salli ala muhammad wa sallim ẹ ṣe 19 bẹ́ẹ̀ wallahi ẹ gbé omi yìí ẹ mú díẹ̀ ń bẹ̀ ẹ dà yòókù sínú omi ìwẹ̀ ìjẹ́ ẹ gbọ́ rí pé nìkan bomi ìṣọ̀tá ni rárá kò sẹ́ni tí ó ń bomi ìṣọ̀tá gbogbo ẹ̀dá pátá lọ́lọ́run ó fi ìfẹ́ rẹ̀ sí ní ẹ̀mí ọba olùfẹ́ lọ́lọ́run òní yá wàdúùdù ọba mi á fi ìfẹ́ ràn sínú ayé ẹ̀ àní dẹni kórìíra wọlé alùbáríkà nàbí muhammad sallallahu alaihi wa sallam agbára ń bẹ nínú àdúrà agbára ń bẹ ń bẹ ẹ bá mi share fídíò yìí fún àǹfààní àwọn èèyàn tó fẹ́ràn àdúrà bíi èmi àti ẹ̀ àánú Ọlọ́run wà pẹ̀lú wa salamu alaykum wa rahmatulahi wa barakatuhu.